نعم الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين رب السماوات والأرض ورب العالمين، والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه أجمعين، وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، فأقول لكم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نعم، adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, a sì kára ọpẹ́ wa wípé alhamdulillah rabbil alamin. Ọlọ́run tí a dá ọpẹ́ fún yìí náà ni ọba tí ó fi agbára rẹ̀ dá sánmà, tí sánmà yẹn níṣẹ́ tí ń ṣe nínú ìgbésí ayé wa, tó sì já sí pé tí sánmà yẹn ò bá sí ń bẹ, ìgbésí ayé yìí ó lè má rọ̀, kò tiẹ̀ ní rọrùn fún wa ní. Adúpẹ́ lórí ipò tásánmà kó máa jẹ́ ìjì lé wa lórí. Agbára ọ̀run ń bẹ ńbẹ̀, agbára òṣùpá ń bẹ ńbẹ̀, tí méjèèjì ń ṣiṣẹ́ lórí òru àti ọ̀sán tí ó wá di ọjọ́, tí ó tara bá ní, tí ó dọ̀sẹ̀, tí ó doṣù, tí ó wá dọdún. Eléyìí náà tó ń tá máa dúpẹ́ lé lórí lọ́dọ̀ Ọlọ́run, tó ráwọn akẹ́ ti lọ tí wọ́n sì ń bẹ̀ mọ́, tí ò ní tí wọ́n fẹ́ dúpẹ́ lé lórí kọjá pé ìṣẹ̀mí wọn ti tán. In tó sì kù wọ́n kù náà ní tí wọ́n bá lọ́dọ̀ Ọlọ́run, yálà ó dáa tàbí kò dáa, wọn látúnṣe sí mọ́. Ọlọ́run tó sì kádàrá pé tí wá látúnṣe, àwa lè tọrọ àforíjì. Ọ̀rọ̀ tí wá látúnṣe látara wípé bíbẹ̀ tá ń bẹ́ẹ̀, Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ wá dàrú. Gbogbo bí wá kù sí, àbẹ̀wò Ọlọ́run dákun bá wa túbẹ̀ ṣe pẹ̀lú agbára rẹ̀ àti jẹ́ kan ṣo rẹ̀ bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Ọba yìí dá sánmà fún wa, ó dálẹ̀ fún wa, ó tún wá dá gbogbo àgbáńlá ayé. Nínú àgbáńlá ayé yìí, àgbáńlá ayé ní pọ̀, kò sí nǹkan kan tó fi dá gbogbo àgbáńlá ayé yẹn bí ẹ ṣe pé nítorí tiwa yìí náà ni. Tọ́lọ́run fi ń sọ fún wa wípé ma atakum min shay'in famata'ul hayatid dunya. Kò sí nǹkan kan tọ́lọ́run bá dá sínú ayé yìí o, famata'ul hayatid dunya. Ó dá ní ìtorí kálẹ̀ fáwọn nǹkan ní káfíráyé lò, káfi gbádùn ayé ni. Nígbà lọ́wọ́ wá ṣorí tó báyìí fún wa, ó fún wa nígbésí ayé lọ́fẹ̀ẹ́, àsanwó ní nǹkan kan tá ń sọ fọ́lọ́run, ẹ̀sìn tá ń ṣe nítorí ìtara tiwa àti nítorí ọ̀la wa ni. Bó bá wá ṣe wá lẹ́sìn tó fẹ̀sìn táwá lọ́rẹ, tó fi ìsìláàmù táwá lọ́rẹ, alhamdulillah náà la máa ṣe, ká sì máa dúpẹ́ fún. Ọlọ́run dákun gba ọpẹ́ wa. Àwọn tara bá ní àtọrọ ìkẹ́gẹ̀ rẹ̀ fún òjíṣẹ́ rẹ̀, ànábì rẹ̀, torí pé a lè pé lọ́rẹ́ rẹ̀, kìí ṣọ̀rẹ́ rẹ̀. Ẹni a bá pè lọ́rẹ́ làwọn tí wọ́n já sí pé wọ́n lè bára wọn wí tọ́rọ̀ bá délẹ̀. Èèyàn ni wọ́n máa ń jọ ṣọ̀rẹ́. Tó bá wọn Ọlọ́run, ó lè yànyàn láàyò kó fẹ́rẹ̀. Tó bá sì ṣẹ́ èyí wò ní kọ́lọ̀ má fìyà jẹ. Òjíṣẹ́ Ọlọ́run lànẹ́bì tó rán sí wa, Ọlọ́run sì ṣálẹ́ṣà. In tó sì fi ṣálẹ́ṣà náà ni wípé ó ṣe lánẹ́bì, ó ṣe lójíṣẹ́, ó fa alukùránì ṣálẹ́ṣà. Tí ẹ bá ṣe lálùkùránì ni, bá bá yọ alukùránì kúrò lára ànẹ́bì, kò sí nǹkan kan tó kù fún mọ́, kọjá pé yóò máa jẹ́ Muhammadu buna Abdullah. Alukùránì náà ló sọ di Muhammadu Mustafa, Muhammadu Toha, náà ló sọ di Muhammadu Yasin, náà ló sọ di Muhammadu Mustafa, náà ló sọ di Muhammadu Mujtaba. Tá a bá yọ alukùránì kúrò, gbogbo àwọn al-Mujtaba wal-Mustafa wal-Murtada yẹn kò ní sí mọ́. Lọ́lọ́run fi ń sọ fáńdà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé a'udhu billahi minash shaitanir rajim wa 'allamaka ma lam takun ta'lam fa kana fadlullahi alayka 'azima. Wa 'allamaka ma lam takun ta'lam. Ọlọ́run bá fi mọ̀ ọ́ ìwọ Muhammad ma lam takun ta'lam, in tó já sí pé o mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá ń di kankan.
wa kana fadlullahi alayk in tọ́lọ́run fi mọ̀ ọ́ tí ń jẹ́ Al-Qur'ani ní ló wá dọ́là sínú ìgbésí ayé wa na Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kí ànábì kó bá wa gẹ̀, kó sì bá wa kí àwọn ará ilé rẹ̀, kó bá wa kí àwọn sàhábà al-kiram látòkè délẹ̀ ń bí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí. Àwọn abẹ́ lọ́wọ́ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ tabi'in àtàwọn tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ wọn tó fi wá sọ̀kalẹ̀ wọ́n bá ní tó fi dọ́dọ̀ Maulana Sheikh Adam, Sheikhul Islam alladhi la mithlahu fi asrihi wa la mithlahu ba'da wafatihi. Níjọ́ tí ń bẹ láyé àrírú ẹ̀, níjọ́ tí ò tú sí máa àti ìrírú ẹ̀, tí ó sì dájú páàrírú ẹ̀ lódiwọ̀n àtàyé bá ṣe jáyé. Maulana Adam Ọlọ́run dákun bá wa kẹ́ Maulana Sheikh Adam, kó sì bá wa kẹ́ Maulana Sheikhuna Kamaluddin Al-Hadabi, Maulana Sheikhuna Tajul Adab, Tajul Mu'minin, Sheikhul Muzammil, Sheikh Yusuf Al-Ibwaji wa Maulana Mustafa سبلول السنوسي ومولانا فضيلة الشيخ محسن عيدو الإقباوي المركزي، والشيخ عبد اللطيف ياموني الإقباوي المركزي، والشيخ مولانا جرجيس وقالوا الإقباوي المركزي رحمة الله تعالى عليهم أجمعين. àti gbogbo àwọn àfáà wa láwọn tí ó fojú hàn àtàwọn tó fara pamọ́ tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn tó wá kù láyé Ọlọ́run dákun mọ́ ni wọ́n lára, kò sì bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ látòrí Maulana Fadilatu Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilori Al-Ma'ruf bi Mudir Al-Markaz wa Mudir Al-Ulama wa Sheikh Al-Shuyukh wa Adib Al-Udaba wa Alim Al-Ulama. La ilaha illallah. Adama Allahu lahu ayatahu lana bis-salamati ya Rabbil alamin. Ọlọ́run dákun bá wa jẹ́ orí bẹ́ẹ̀. Bákan náà gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa, gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí àwọn khilafa, àwọn àfáà wa tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn, má bà wọn àyè náà jẹ́. Àwa ń sálámà sí ẹ̀yin ọmọ ẹ̀yà wa tí jẹ́ pé ìfẹ́ Ọlọ́run tànẹ́bí lẹ fi ń lò pẹ̀lú wa. Tí ò bá sí tọ́lọ́run tànẹ́bí yẹn náà, àwa náà ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ yín bí ti ń wò mọ̀. Kí lẹ fẹ́ wò lára wa tẹ́ rí wò? Àwọn nǹkan bẹ́nu, àwọn nǹkan ò tiẹ̀ rí wà ṣe Ọlọ́run wò mọ́, wọ́n rí nǹkan tó dá wò mọ́, gbogbo tí ò dá làwọn nǹkan wò. Bẹ́yìn bá ń wò wá tẹ́ ń wo tọ́lọ́run tànẹ́bí mọ́ wa lára, àfi ká máa bẹ Ọlọ́run kọ́lọ́run má jẹ́ kó wó tán lọ́wọ́ yín, kálàáfíà má tánú ayé yín, kárísìkí má tán láyé yín, ẹ̀mí gígùn ọlá kó sì máa bá yín gbé, kó sì má fi gbà kankan fi yín lẹ̀ bí la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Na'am, mo tún fàsìkò yìí rọ ẹ̀yin ọmọ ìyá wa pé ẹ dákun ẹ má bínú. Mo lọ rìn àjò, àmọ́ títorí wípé mo ti ṣàdéhùn wípé ètò yìí ti wà ńlẹ̀, mi ò sì fẹ́ sọ́dọ̀ la, torí pé mo létò míì lọ́la tí ó sì lágbára. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Làbíbù Ahmadul Labib. Èyí tí wọ́n mẹ̀ sí àfáà Làbíbù Lágbàjì, àti ọ̀rọ̀ tí ń lọ lórí al-Ustadh al-Fadil al-Sheikh al-Muhaddith al-Wahid fi bilad Yorùbá, Sheikh Abdulaziz Adéwọ́lù. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la. Találábòsí nínú àwọn méjèèjì? Talẹ́ni tí ń tó jọ bí Ìsìláàmù ti rí, ta sì lẹ́ni tí ń da omi àlàáfíà Ìsìláàmù rú nínú àwọn méjèèjì? A gbọ́ lọ́la. Ń tó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Wazirul Markaz, lórí ọ̀rọ̀ kan tí wọ́n sọ nípa àṣàsí, imma khata'an wa imma amadan. Yóò máa jẹ́ ìrọ̀lẹ́ ọ̀la, a rí àsìkò yẹn ààbùn wa, tó bá sì jálẹ̀ náà ni a jẹ́ kẹ́ mà, yóò lágbára yóò sì le díẹ̀, a sọ̀rọ̀ lórí ẹ̀. Àmọ́lálẹ́ yìí ẹ má bínú pé mo pẹ́,
wallahi la fakhran kìí ṣe pé tí mo fi ṣe fáàrí wallahi fáàrí kọ́ ó dààmú díẹ̀ kí n tó lè rí prógrámù yìí ṣe wallahi summa billahi ladhi la ilaha ghayruhu àmọ́ nínú ìrádà ọlọ́run àti kádà rẹ̀ pé yóò ṣe torọ́pọ̀ àwọn nǹkan tá ń lò látara ìrìn àjò tí mo lọ ó sọnù mo ṣáà rí pé mo gbọ́dọ̀ ṣe prógrámù lillahi alhamd ala dhalik kí wá ní prógrámù wa tòní òun náà ni al-anbiya ma'sumuna anil khata wan nisyani waz-zam ǹjẹ́ àwọn ànábì ọlọ́run ǹjẹ́ ọlọ́run ọba dáàbò bò wọ́n kó ń bí kán má gbàgbé tàbí kán má ṣàṣìṣe tàbí kán má ṣẹ lọ́hùn. àwọn àfáà pín sọ́nà méjì lórí ẹ̀ àmọ́ èmi ò ní tàwọn àfáà yẹn lò kí lọ́lọ́run sọ lèmi lò lọ́dọ̀ àwọn àfáà kan nínú àwọn tí wọ́n jẹ́ ulamahu sunna nínú àwọn ulamahu sunna al-muhaqqiqun àwọn kan gbà wípé àwọn ànábì ọlọ́run wọn lè ṣàṣìṣe nígbà táwọn kan gbà wípé wọ́n lè ṣàṣìṣe mọ̀nàkàì tó rẹ́dẹ̀ èèyàn ni wọ́n lọ́dọ̀ àwọn ulama Shia rahmatullahi alayhim ajma'a kọlọ̀n bá wa kẹwọn àtàwọn àfáà súnnà àtàwọn àfáà Shia àwọn gbà yí pé ànábì ọlọ́run ò lè ṣàṣìṣe rárá lọ́dọ̀ àwọn ulama Shia wọ́n gbà pé wọ́n lè ṣe àṣìṣe wọ́n lè ṣàṣìṣe ẹnu bí tí wọn ò ti lè ṣàṣìṣe màásùmíyà wọn níbi rìsáàlà tọ́lọ́run fi rán wọn iṣẹ́ ni ó rí wípé àwọn Ṣíà tí wọ́n sọ pé wọ́n lè ṣàṣìṣe rárá bí tí wọ́n mọ̀ rárá wọ́n lè ṣàṣìṣe àwọn àfáà súnnà kan tí wọ́n sọ pé wọ́n lè ṣàṣìṣe wọ́n lè ṣàṣìṣe àmọ́ ṣìṣe wọn ò débi iṣẹ́ tọ́lọ́run bá rán wọn ìyẹn túmọ̀ sí pé ma'sumun fi tablighihim wa risalatihim wọn kì í ṣàṣìṣe níbi wáyí tọ́ba mi fi ránṣẹ́ sí wọn àti iṣẹ́ tọ́lọ́run ní kán máa jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ọba mi ti ń sọ fún Muhammad sallallahu alayhi wa sallam nínú al-Qur'an wípé balligh ma unzila ilayka min rabbika balligh ma jẹ́ fáwọn èèyàn ma unzila ilayka min rabbika inti wọ́n sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ fa in lam taf'al tó bá jíṣẹ́ nì bọ́lọ́hun ti rán ọ fama ballaghta risalatahu yóò mẹ́ jásúmọ̀ sí pé ó jíṣẹ́ Ọlọ́run ọba mi rárá wọ́n yìí ṣàṣìṣe ń bi rìsáàlà wọn ma'sumuna fi risalatihim wa tablighihim kò sánàbí Ọlọ́run tí ó ṣàṣìṣe níbi rìsáàlà rẹ̀ pé báyìí lọ́lọ́run ni ó sọ ó wá ṣàṣìṣe kì í ṣe ń tọ́lọ́ ní ó wí yẹn ní wí rárá àyàfi tó bá já sí pé ní àwọn èèyàn ni wọ́n parọ́ nǹkan nì mọ́ ànábì yẹn gẹ́gẹ́ bá ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ti sọ fún wa wípé man kazzaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar ẹnikẹ́ni imma sahabiyan am tabi'iyan am ghayrahuma ẹni ìbá jẹ́ sọ̀hábà ìbá jẹ́ tábàáyìn ẹni yóò tí ìbá jẹ́ ọmọ bíbí inú ànábì ó wá parọ́ mímí ànábì Muhammad muta'ammidan ó sì mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ mi ìyẹn fi hàn pé ànábì mọ̀ pé
àwọn tí ó parọ́ mọ́ òun ń bẹ nínú àwọn tí wọ́n jọ lògbà àtàwọn tí ó dé lẹ́yìn rẹ̀. tó bá mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ mi falyatabawwa maq'adahu minan nar, kó tètè pèsè kalẹ̀ fúnra rẹ̀ àga tí ó fi jókòó nínú náà. ókè ìwọ wá mọ̀ọ́mọ̀ parọ́ mọ́, ó wá ní wa man qala alayya ma lam aqul, ẹni yóhùn tó bá wá sọ pé mo wí ma lam aqul ní tí mi wí, òun ò mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ mi, àwọn tí wọ́n parọ́ mọ́ mi ni wọ́n sọ̀rọ̀ kalẹ̀ lòun náà ń kà á tí ń sọ pé qala rasulullah sallallahu alayhi wa sallam. ló fi já sí pé tí wọ́n bá lọ́rọ̀ kan ọ̀rọ̀ ànẹ́bí ó léwu láti máa wí, kọ́lọ̀ ń yá fi gbogbo wa ń bẹ̀. ẹnu téèyàn lè fi lálàáfíà ń bẹ̀ ni pé kọ́rọ̀ ní mọ́tàkù alukur'an, torí alukur'an lèèyàn máa fi ṣe tasihul ahadith, téèyàn lè fi mọ̀ pé èyí ànẹ́bí ló wí ànẹ́bí kọ́ ló wí. gẹ́gẹ́ bá a ṣe rí pé ẹni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ilmu mustalahil hadith nínú àwọn sàhábà ìyá wa Aisha radiyallahu ta'ala anha ni, in tí wọ́n sì fi pinlẹ̀ rẹ̀ náà ni kí wọ́n máa ṣe tasihul ahadith almansuba aw almansubatu ila rasul wa laysa minhu bil Qur'an. Qur'an ni ìyá wa Aisha máa fi yanjú ẹ̀. jẹun fún ẹ lápèjúwe kan, gẹ́gẹ́ bí ìgbà tí ìyá wa Aisha sọ wípé man za'ama anna Muhammadan sallallahu alayhi wa sallam raha rabbahu qad a'zama al-farya ala Allah aw qad a'zama ala Allah al-farya. ẹni yóhùn tó bá sọ wípé ànábì rí Ọlọ́run ọba rẹ̀, ó ti dáadáa parọ́ mọ́ Ọlọ́run. Masruku ní bẹ lọ́dọ̀ rẹ̀ jọ́nà, ó tún jókòó rẹ̀ jókòó. wí jẹ́ kí n tún gbọ́. ó ní nǹkan mẹ́ta kan ń bẹ béèyàn bá sọ pé ó ṣẹlẹ̀ sànẹ́bì ẹnìyàn parọ́ mọ́ Ọlọ́run. ìyá yìí wá ń béèrè lọ́dọ̀ rẹ̀ wípé arákùnrin ń bi Aisha léèrè wípé tọ́ ọ̀rọ̀ tó wá mú ọ̀rọ̀ wá pé wọ́n lánàbì rọ́lọ́run ò ní rárá, ṣé wò tí kánú al-Qur'ani ni wípé la tudrikuhu al-absar wa huwa yudriku al-absara. Aisha ń ṣe naqidul ahadith bil Qur'an. nígbà àwọn àfọ ní mustalah al-hadith ìdí lẹ́yìn wọ́n mú tọ̀rí ikú ni wọ́n tilẹ̀kùn mọ́, wọ́n gbé mythology tí wọ́n jáde wá. wọ́n dẹni tí ń wo sanad dúnà matnin, wọ́n ń wo ẹni tí wọ́n ń ṣàfitì ọ̀rọ̀ sí, wọ́n á wo ọ̀rọ̀ tí wọ́n fi tì sí lọ́dọ̀. Al-Qur'ani wá yanjú ẹ̀ wípé wa idha tutila alayhi law taqawwala alayna ba'd al-aqawil, tí wo ànábì bá ń sọ tó ń sọ àwọn ọ̀rọ̀ kan alayna tó wá ń lọ máwọ̀ Ọlọ́run ba'd al-aqawil lẹ́yìn ọ̀rọ̀ tá a ti fi ránṣẹ́ sí ọ la akhadna minhu bil yamin, ìyà tá a fi jẹ ọ́ kò ní bá wà ànábì lára mu. kàfí ma bẹ́ẹ̀ létò fi túmọ̀ sí pé náà wọ́n ní kò ẹ dákun, wọ́n ní kò sí sand, ẹ dákun ẹ bá mi confirm ẹ dákun torí Ọlọ́run, bóyá lọ́dọ̀ àáfàá wa tí wọ́n sọ pé no sound ni, tàbí lọ́dọ̀ tí mi ní ẹ dákun ẹ̀yin tẹ́ bá wà lójú òpó ẹ jẹ́ á mọ̀ bóyá sound ní ń lọ tàbí sound yẹn ò sí. Mórí kan náà ọmọ ìyá wa tí wọ́n ń jẹ́ Tayyib Ọmọlọ́lá Yusuf, wọ́n ní no sound. ẹ dákun sùkáàtì ẹ̀rẹ́ nìkan tí wọ́n lè indicate wípé sound yẹn ń bẹ. ẹ dákun naam, wọ́n ní sound yẹn ń bẹ lóòótọ́, wọ́n ní sound wà. ẹnìkan ní okay not true, bóyá nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ ẹrú Ọlọ́run yẹn ni, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Masha Allah, jazakumullahu kulla khairin. ọ̀nà tí wọ́n máa fi mọ hadith tó lálàáfíà nìyẹn. nígbà tó yá wọ́n gbé wa kúrò lórí siratul mustaqim, wọ́n dá wa padà sọ́nà míì tí ó jẹ́ ká máa kọlu Ọlọ́run. àwa bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tí ń tako ọ̀rọ̀ Ọlọ́run. Masha Allah.
ló bí já sí pé ànábì náà mọ̀ páwọn kan purọ́ ó sì mọ̀ pé wọ́n ń nǹkan ló yẹ pé èyí tó dájú nínú tafsiru láyé náà ni pé tafsiru al-Qur'an bil-Qur'an ká tú al-Qur'an ní pẹ̀lú al-Qur'an léyìí tọ́pọ̀ àfá òjú olórí ẹ̀mọ́ rárá bí tí wọ́n mọ̀. Naam àwa ni màṣùmíyà àwọn ànábì ọlọ́run níbi rìsáàlà tọ́lọ́run fi rán wọn ni ṣáwọn ànábì ọlọ́run lè ṣe lọ́run àbí wọn lè ṣe lọ́run ọ̀rọ̀ ànábì kan láàkọ́kọ́ fi dáhùn rẹ̀ pé nínú Sahihul Bukhari náà ni ó ní kullu bani Adama khata'un gbogbo ẹni tí ń jẹ́ ìran ọmọ Ádámà láyé tó bá ti lè jásí pé ara Ádámà ló ti wá ìbá já ànábì ọlọ́run ìbá mọ́já ànábì ọlọ́run khata'un ni wọ́n máa ṣàṣìṣe wa khairul khata'in àmì tó wá dáa jù tó sì lóore jù nínú àwọn tí wọ́n ṣàṣìṣe náà ni at-tawwabun náà lẹ́ni tó ṣẹ́rí padà kúrò lórí àṣìṣe rẹ̀ tó mọ̀ pé òun ṣàṣìṣe kó ṣe padà lórí ẹ̀ ìyẹn tó wà pé ẹnìkan ò lè mórí bọ́ kúrò ń bẹ àṣìṣe táwa ń sọ̀rọ̀ al-khata kí là ń pè láṣìṣe al-khata'u huwa ma fa'alahu al-insan duna qasdin imma binisyanin ìtànpè láṣìṣe náà ni tó ṣẹlẹ̀ sí ènìyàn tí ó dàníyàn rẹ̀ lọ́kàn rẹ̀ pé nǹkan ni òun fẹ́ ṣe lára tí máa mú yàn ṣerú ẹ̀ náà ni anisyan ìgbàgbé a máa mú yàn ṣàṣìṣe nígbà míì kò sì ní jẹ́ látara àgbàgbé yóò máa já sí pé dúnà qasdin a ò ní síyáàni ìntí máa fàṣìṣe nìyẹn kéèyàn ṣe nǹkan kí nǹkan yẹn má wá látọkàn rẹ̀ àmọ́ nǹkan yẹn ṣèṣù tàbí èèyàn ṣàṣìṣe látara wípé ìgbàgbé mu wá gbà pẹ̀jú eru ẹ̀ lára bàbá ńlá wa Adam alayhi salam nígbà Ọlọ́run sọ fún bàbá ńlá wa Adam alayhi salam wípé uskun anta wa zawjuka aljanna ìrẹ́ àti ìyàwó rẹ̀ ẹ máa gbé nínú ọgbà aljanna fakula minha ragadan haythu shi'tuma kẹ́ẹ̀sì máa jẹ kẹ́ẹ̀ máa mú níbi ẹ bá lè jẹ dé kò ní límìtì àmọ́ ò fala taqraba hadhihi ash-shajara ó pa á lẹ́nà ẹ má súnmọ́ èso yìí o kò sọ pé kán má jẹ èso yìí o ẹ má súnmọ́ èso yìí o torí pé bàlágà ní ń bá wọn lò ó jù làákàyè wọn lọ àwọn lérò wípé èso ní ń sọ in tí ń sọ ní kán má súnmọ́ ara wọn torí ash-shajaratu àwa ò ní ìyá wa látàkọ́rọ̀ bá ti ń lọ ń bẹ̀ yẹn torí pé ẹnìkan ò lè dá nǹkan yẹn ṣe láì rẹ́ nìkejì al-Qur'ani sì púùfù ẹ̀ tí ó máa jẹ́ sí pé tafsir al-Qur'ani bil-Qur'an ìyíhun lọ mẹ́ kí wá ni mo wá fẹ́ lò mẹ́ Ọlọ́run sọ fún wa ní suratu Taha ó ní wa laqad ahidna ila Adam min qabl àwọn Ọlọ́run àti pa á láṣẹ fún Ádámà ṣáájú àti pa á láṣẹ fún Ádámà ṣáájú wípé kó má jèso fanasiya ó wá gbàgbé àṣẹ tá a pa ẹ̀gbọ́ apá láṣẹ fún Ádámà kó má súnmọ́ jèso ní fanasiya ìgbàgbé wá mú nínú súra yẹn Ọlọ́run ní àmọ́ntàrí ń bẹ̀ ní pé falam najid lahu azman ààrí nínú èrò ọkàn rẹ̀ pé nǹkan yẹn ó mú láti ṣe léyìí tí ń túmọ̀ sí pé àṣìṣe l'Ádámà ṣe nígbà Ọlọ́run fẹ́ ròyìn ẹ̀ ó ní fa'asọ Ádámù rabbahu Ádámà yapa Ọlọ́run ọba rẹ̀ àmọ́ bí nìsíyáàni ìgbàgbé ló mú Ọlọ́run lam najid lahu azman kò sí nǹkan yẹn nínú ẹ̀mí rẹ̀ wípé
òun fẹ́ ṣe àmáwọ̀ gangan Ọlọ́run fúnra wa lágbà alágbè in tí wọ́n ń pè láṣìṣe nìyẹn in tí ò sí lọ́kàn èèyàn àbí ìgbàgbé ló mú èèyàn ṣe a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú rẹ̀ náà ṣẹlẹ̀ ṣọ̀pá ànábì ádámù láwíhùn ni ẹ̀jẹ̀ tó sì wà lára ádámù náà ló sọ̀kalẹ̀ sára gbogbo ànábì Ọlọ́run láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí ẹnìkan ò mórí bọ́ níbi àṣìṣe nú wọn ẹnu bí tí wọ́n ní màsùmíyà náà ni iṣẹ́ tọ́lọ́run nìkan lọ́ọ́ jẹ́ wọn ní ṣàṣìṣe mẹ́ ìgbàgbé sì mú wọn bẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé la tuharrik bihi lisanak lita'jala bihi la tuharrik lisanaka bihi lita'jala bihi la tuharrik tá bá fẹ́ sọ àyíkalẹ̀ fún ọ mọ́ ṣe wàhálà yìí pé ìwọ náà fẹ́ máa wí lẹ́ẹ̀kan náà lita'jala bihi nítorí pé òun kánjú ó tètè fẹ́ mọ̀ torí pé kí ni inna alayna jama'ahu wa qur'ana bí ó ti ṣarajọ sínú làákàyè rẹ sínú ọkàn rẹ sínú ẹ̀mí rẹ ọwọ́ àwọn Ọlọ́run ló wà wa qur'ana kíkà rẹ̀ àtòyí ẹ̀ ọwọ́ wa ló wà thumma inna alayna bayana wọ́n èé gbàgbé níbi wáyí yẹn ká níbi wá gbàgbé pé Ọlọ́run sì ní kí n sọ kí ní kan fún yín àmọ́ mo ti gbàgbé kò sínú ṣe sí àwọn ànábì Ọlọ́run ma'sumiyya fi risalatihim wa tablighihim Ọlọ́run dáàbò bò wọ́n níbi iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ àti níbi iṣẹ́ tọ́lọ́run ọba rán wọn yàtọ̀ sí yìí ni wọ́n máa ṣàṣìṣe ànábì Muhammad a máa ṣàṣìṣe níbi nǹkan míì tó yàtọ̀ sí wáyí tọ́lọ́run gan sọ fún wa ní Al-Qur'ani bẹ́ẹ̀ tá bá lọ sínú súratu Sábàì nínú àyà 50 ọlọ́ni kúrì èrè ànẹ́bì sọ fún wọn indoleltu bí n bá ṣì ọ̀rọ̀ wí bí n bá ṣì wí tí n bá ṣàṣìṣe fa innama adillu ala nafsi àṣìṣe ni a máa já sí pé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ èmi Muhammad gangan ni wà ní ihtadaytu gbogbo bí tẹ́ bá ti rí pé mò ń bẹ lójú ọ̀nà tó bá jẹ́ ó ní ṣe fàbímọ̀ yuha ilayya min rabbi èyí tí wọ́n fi ránṣẹ́ sí mi lọ́dọ̀ Ọlọ́run ọba mi nù ni wá lọ sínú Sahih Bukhari wá lọ wo àpèjúwe irú ẹ̀ nígbà tá Nábì dọ́dọ̀ àwọn kan tí wọ́n fẹ́ yọ epo kúrò lára ẹ̀yìn ọ̀pẹ tá Nábì wá débẹ̀ tá Nábì ń bi wọ́n léèrè pé èé ṣe tí wọ́n fi ń mú epo nì tí wọ́n ń bo kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ní nítorí kó lè mú epo jáde Ànábì ní èé ṣe tẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá fi ilẹ̀ bẹ́ẹ̀ kò mépo jáde wọ́n wá lọ bá Ànábì níjọ́ kejì wípé bó ti ní aṣe nì aṣe bẹ́ẹ̀ kò fún wa ní resort ẹ̀gbọ́n tá Ànábì sọ fún wọn ní sallallahu alayhi wa sallam Ànábì ní jẹ́ kí n wo hadithi sallallahu alayhi wa sallam ó gbọ́n tá Ànábì sọ ni Ànábì ní innama ana basharun ẹ̀dẹ́ èèyàn bí ti yín lè mi náà mithlukum innama ana basharun mithlukum abara bí ti yín lè mi náà idha amartukum bi shay'in min dinikum fakhudhuhu bí n bá pa yín láṣẹ nkẹ́kẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín fakhudhuhu ẹgbà ẹ máa gbọ́ Muhammad ẹni tí èyí ṣàbòsí pẹ̀lú rìsálà ṣe mọ̀ pé ọ̀rọ̀ ara rẹ̀ ní sọ yìí Al-Qur'ani ti sọ òun náà wá jẹ́rìí sí ó ní idha amartukum bi shay'in min dinikum fakhudhuhu bí n bá pàṣẹ nkẹ́kẹ́ fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín léyìí tó já sí pé mi ò lè ṣàṣìṣe ń bí Ọlọ́run rán mi ń bẹ̀ fakhudhuhu ìyí ò ní kẹgbà wa idha amartukum bi shay'in min ra'yi àmọ́ bí n bá pa yín láṣẹ nkẹ́kẹ́
léyìí tó já sí pé èyí tó já sí pé látọ̀dọ̀ làákàyè tèmi ànẹ́bì, ìyẹn fi hàn pé ànẹ́bì lè sọ nǹkan míì kó mọ́ kọ̀rẹ́kìtì tó bá já sí pé ó wá látọ̀dọ̀ ààrẹ níbi ọ̀rọ̀ ṣẹ̀mí ilé ayé tó lè ṣe mistake ńbẹ̀, àmọ́ ń bi ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́hun fi rán kò ní ṣe mistake, torí pé màsùmíyà wọn ń bẹ níbi rìsáàlà wọn, kò dé bí wọ́n ń sọ̀rọ̀, torí pé ànẹ́bì ò rán ànẹ́bì bí wọ́n ti máa kọ́kọ́, ànẹ́bì ò lè sọ bí wọ́n ti kọ́kọ́, tó bá sọ bí wọ́n ti kọ́kọ́ yóò ṣe mistake mẹ́, torí pé nígbà tó di bí kan jagun àfogun jíjà rán, ó ṣe mistake ń bí ogun jíjà, tó níbì kan ni kí wọ́n dúró tó ní wọ́n èé ṣe bẹ́ẹ̀ jagun, tí wọ́n béèrè lọ́wọ́ pé ṣé wáàyí ni àbí lọ́dọ̀ rẹ̀, ó ní lọ́dọ̀ òun ni, tó bá yẹ pé wáàyí ni àgbà o, àmọ́ tí èbá ṣe wáàyí jẹ́ a lọ etí omi, ó sì gbà sí wọn lẹ́nu sallallahu alayhi wa sallam. ló fi ní idha amartukum bi shay'in min dinikum, bí n bá pàṣẹ nǹkankan fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín ni o, fakhudhu yín ò ní kẹ́ gbà lọ́wọ́ mi o, wa idha amartukum bi shay'in min ra'yi, àmọ́ tó bá já sí pé èyí tó ti làákàyè tèmi wá, tó ti làákàyè tèmi wá, fa innama ana basharun, ẹ̀dẹ́ èèyàn ni mí o. Àdíìsì yẹn nù Sahihu Muslim ló wà. Ṣẹ̀bọ̀pá ṣiṣẹ́ kan nìyẹn, mo ní tá a bá lọ ká Sahihul Bukhari, àdíìsù yẹn kí ló fa àdíìsù yìí? Sábàbùl wùrúdù rẹ̀ ni pé àwọn èèyàn fẹ́ ṣepo, ànábì ò sì mọ̀ bí wọ́n ti máa ń ṣepo, torí kò pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run ọba rán, òun wá ní èé ṣe tẹ́ ẹ̀ ṣe báyìí, wọ́n wá ṣe é bẹ̀ kò mépo wá, nítorí ìjà ànábì ọlọ́run rẹ̀ wọ́n lọ wò ó mọ́ lára, wọ́n wá rí pé kò mépo wá lọ ọba ó ní ha èyí tẹ́mi wí nì tí làákàyè mi nì kìí ṣe wá yìí, ó wá ní ẹ wá gbọ́ o. wa idha amartukum bi shay'in min dinikum, tí ń bá pa yín láṣẹ nǹkankan lórí ọ̀rọ̀ ẹ̀sìn yín, fakhudhuhu yín ní kẹ́ gbà. wa idha amartukum bi shay'in min ra'yi, àmì tí ń bá sọnù làákàyè mi nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ṣẹ̀mí yín, àti bẹ́ẹ̀ ti máa dákó, bẹ́ẹ̀ ti máa ṣoko, bẹ́ẹ̀ ti máa ránṣọ, eléyìí ni ó fa innama ana basharun, ẹ̀dẹ́ èèyàn ni mí ń bẹ̀ o. Ibi wáyìí yẹn ni mo ti ń jẹ́ màásùmù ń bẹ̀ fún mi o. Àdísù ànẹ́bìrì tó bá lọ ka àdís 2361 nínú Sahihu Muslim, ó bá àdísù yìí ń bẹ̀. Àsìráyà Quran nínú súratu Saba, Quran 34 aya 50, tọ́lọ ní kúl sọ fún wọn pé indọ̀lẹ́lùtù, bí n bá ṣe mistake ń bì kan tí mo sọ̀rọ̀ fún yín, nǹkan yẹn wá rí bí mo ti wí, fa innama adillu ala nafsi, àṣìṣe ni èyí tó jọ́rọ̀ làákàyè tọ̀dọ̀ tèmi nù, wa in ihtadaytu, èyí tí n bá sọ tó bá bọ́ sójú ọ̀nà, fabima yuha ilayya, èyí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi tí ń jẹ́ wáyí nìyẹn, torí pé ó wà màásù níbi wáyí, ó sì wà màásù níbi rìsálà. Ó rí pé áyà kan bẹnu al-Qur'an tó já sí pé ọ̀pọ̀ wa máa gbé gbági, tá a bá lọ ka Suratul Jinni, níbi Ọlọ́run tí ń sọ pé alimul ghaibi, Ọlọ́run lọba tó nímọ̀ kọ̀ọ̀kọ̀, fala yudhiru ala ghaibihi ahadan, kò sì ní fi kọ̀ọ̀kọ̀ rẹ̀ kó fi hàn nìkan, illa man irtada min rasulin, àfẹ́ ni Ọlọ́run bá yàn láti pé kó lọ jíṣẹ́. Àwọn yóò máa lò fúnra wọn rárá. Gọ́ìbù níbẹ̀ yẹn wáháyù lọ́lọ́run gbà lérò pẹ̀lú gọ́ìbù. In sì mú ẹ̀rí ẹ̀ wá nú al-Qur'an nínú àyà mi tí ó máa já sí pé at-tafsiru al-Qur'an bil-Qur'an. Wáyé ní sọ ń bẹ̀ wípé alimul ghaib, Ọlọ́run lọba tó mọ ọ̀rọ̀ tó pamọ́ tí máa fi ránṣẹ́ sáwọn òjíṣẹ́ rẹ̀. Fala yudhiru ala ghaibi ahadan, kò ní fi ọ̀rọ̀ tó tọ́jú tí gbogbo ayé ò mọ̀ kó wá fi hàn nìkan, àfàwọn tó yọ́nú sí tó fi ṣẹ́rán. Ó rán wọn ní
ló fi já sí pé ànábì ò lè mọ àwọn gàìbíyà kan tó yẹ kó wà mútúláàkù fọ́lọ̀ nìkan ìyàtọ̀ sí pọ́lọ̀ fi ṣẹ́ran illa man irtada min rasulin ó ní fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi liya'lama an qad ablagu risalati rabbih kó lè mọ̀ pé ńbẹ̀ wáyù lọ́lọ́run sọ kìí ṣe ìmọ̀ pé ọlọ́run fún wòlíì kan ní ríran ó fẹ́ nìkan ní ríran kò sẹ́ni tọ́lọ́run ò lè ní kó ríran kódà abọ́gibọ̀ pẹ́ lè ríran tọ́lọ́run fi ṣàlẹ́ṣà tí ó sì jẹ́ àkíkọ́ ẹni tí èé sin lọ́run rárá ọlọ́run lè fún ṣe gbogbo ẹni tí ńlá là ń ríran náà ni gbogbo ẹni tí ńlá là ń ríran náà ni àmọ́ wáàyí lọ́lọ́run ń sọ bẹ̀ áyà tó wá fi mọ̀ pé wáàyí ni ọlọ́run wá lo al-ghaibu yẹn fún wáàyí lọ́dọ̀ ànẹ́bì ó ní wa ma huwa ala al-ghaibi bidonini ànẹ́bì èé ṣe ẹni tọ́lọ́run ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí tí ó wá fọ̀rọ̀ náà pamọ́ tí ó wá ṣàwọn ẹ̀ tí ò ní sọ fáwọn èèyàn al-ghaibu níbẹ̀ yẹn wáyù ni ló fi sọ pé lè ya'lama an qad ablagu risalati rabbihim ó rí pé ó lo rìsáàlà ń bẹ̀ torí pé àwọn ànábì ọlọ́run wọ́n wà protected bóyá infallibility kọ́lẹ̀ ń pé infallibility ó wà fún wọn níbi mẹ́sẹ́ẹ̀jì tọ́lọ́run fi rán wọn kò dé bí bàṣàríyà wọn ìyẹn lọ bẹ́ẹ̀ a sì máa mọ̀ pé bí yìí ti rí yẹn àná Muhammad náà ṣe àwọn àṣìṣe kankan tọ́lọ́run máa tó ṣe náà Al-Qur'an nínú ẹ̀ náà ni àbáṣà wa tawalla an ja'ahu al-a'ma torí bàṣàríyà gbé ọlọ́run sì sọ pé kúl sọ fún wọn wípé nínú Suratul Kahf láyà tó gbẹ̀yìn bẹ̀ innama ana basharun mithlukum ẹ̀dá bíi ti yín lèmi náà o ìyàtọ̀ tí ń bẹ láàrin wa ni pé yuha ilayya ọlọ́run máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi ibi wáàyí yẹn nìkan ni wọ́n ti ní infallibility wọ́n ní níbòmí ló fi já sí pé wọ́n lè ṣàṣìṣe wọ́n sì lè ṣẹ̀ wọ́n lè ṣàṣìṣe wọ́n sì lè ṣẹ̀ ṣànábì Núhù ò ṣàṣìṣe níwájú ọlọ́run nígbà ọlọ́run ọba tó rán Núhù iṣẹ́ tó sọ fún Núhà wípé wala tukhatibni fil ladhina zalamu gẹ́gẹ́ bí àyà tí al-muhaddithu lò pé la tukhatibni má bá mi sọ̀rọ̀ fil ladhina zalamu lórí àwọn tí wọ́n já sí pé wọ́n ṣàbòsí wọn tẹ̀láṣẹ ọlọ́run wọ́n pa àṣẹ ọlọ́run tì wọ́n rí ọlọ́run sí pé kò jámọ́ nǹkan kan mí lọ́lọ́run lọ́dọ̀ wọn innahum mughraqun torí pé wọ́n tẹ̀rì sódò gbogbo wọn ni ó parẹ́ ìgbàgbé àtàṣìṣe pẹ̀lú ìfẹ́ tànẹ́bí Núhù tó ní sí ọmọ rẹ̀ kò rántí ọmọ ẹlòmíì ó gbàgbé pé àwọn tí wọ́n pẹ́ tẹ̀rì sódò yẹn náà ọmọ ẹnìkan làwọn ó wá ní inna ibni min ahli ọmọ mi yẹn náà nínú àwọn áàlù mi ni áàlù tọ́lọ́run sì gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni àwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́run ti sọ fún tẹ́lẹ̀ pé àwọn èèyàn ò ní gbà ọgbọ́ àfàwọn èèyàn díẹ̀ àwọn tó bá sì gbà ọgbọ́ ní áàlù rẹ̀ bí ìgbà tá a bá sọ pé áàlù la ilaha illallah kìí ṣe áàlù ìbí lọ́lọ́run ń sọ fún bẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé òun wá ọlọ́ni la tukhatibuni fil ladhina zalamu má bá mi sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣàbòsí o innahum mughraqun torí gbogbo wọn kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn mọ́ wọ́n parẹ́ Núhù wá ń padà sọ fọ́lọ́run wípé adakala haqqu àdéhùn tí wọ́n ọlọ́run bá sì ṣe àdéhùn òdodo ni lẹ́ẹ̀kan náà lọ́lọ́run náà mo rò pé nẹ́tíwọ̀kì ní fẹ́ sá lọ ní lẹ́ẹ̀kan náà lọ́lọ́run bá yà sáré fárígá pẹ̀lú rẹ̀ wípé má débẹ̀ ò fẹ́ máa sọ̀rọ̀ fún mi
Naam. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ti sáré round up torí pé kíní yóò fẹ́ wà friendly pẹ̀lú wa. Bóyá àwọn ẹlẹ́gìrì ni wọ́n sì ń dára. Ó yọ Ọlọ́run, èyí wọ́n sì ká wa. Ẹsẹ̀ kan náà. Lọ́lọ́run ọba ló yá change ẹ̀ máa ń wò lọ́wọ́ pé kí ni tó ń wí? Mọ́tún wí bẹ́ẹ̀ mọ́. Mọ́tún bí mí léèrè ń pẹ̀ mọ́. Kí wọ́n náà má bàa dẹ́ ní ìyà pẹ̀lú wọn. Kí inú wa ṣe? Ó dẹ̀ yá sọ pé tó o bá foríjì mí, kò ṣàánú mi. Ó dẹ̀ yá sáré tọrọ àforíjì lẹ́ẹ̀kan náà. Ó ti gbàgbé. Toró ṣe mistake àgbọ́yé. Àìgbàgbọ́yé a máa jẹ́ kí ẹ̀nà tó máa ṣe mistake. Kí nǹkan mọ́ yẹ̀yàn. Nóhù nìyẹn. Wá wo ànábì Ibrahim alayhi salam. Tó jẹ́ ànábì tó rọ́lá jù náà àwọn ànábì Ọlọ́run. Ó gbọ́n tó sọ ni. Ó ní walladhi atba'u an yaghfira li khati'ati yawma ddin. Ọlọ́run tí mo ń rọkàn, tí mo nígbọkànlé, tí mo nírètí inú rẹ̀ wípé yaghfira li òun ni ó foríjì mi khati'ati àwọn àṣìṣe mi àtàwọn ẹ̀ṣẹ̀ mi yawma ddin lọ́jọ́ ẹ̀san. Ọ̀rọ̀ Kùránù mọ̀ ni. Walladhi atma'u an yaghfira li khati'ati yawma ddin. Ọlọ́run tó já sí pé òun lèmi Ọlọ́run ní lèmi Ibrahim nírọ̀kanú ẹ̀. Mo nírètí lọ́dọ̀ rẹ̀ pé yóò forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí lọ́jọ́ ẹ̀san. Ṣèbá Nábì Ibrahim ló mọ irú àwọn tó ń ṣe láwọn ẹ̀ṣẹ̀ wúwú. Ànábì Musa ń kọ́ níjọ́ Ọlọ́run fẹ́ ránṣẹ́ ó ní inni qataltu minhum nafsan. Ọlọ́run kó ṣàánú. Ànábì Musa inni qataltu minhum nafsan. Mo ti pa ẹ̀mí kan nínú wọn. Fa akhafu an yaqtuluni. Ẹ̀rù ń bà mí kán má pa mí. Ọlọ́run ní la takhaf má bẹ̀rù. La yakhafu ladayal mursaluna illa man zalama. Àwọn òjíṣẹ́ Ọlọ́run kì í bẹ̀rù tí ń bá fẹ́ rán wọn iṣẹ́ àfẹ́yí tó bá ṣàbòsí nínú wọn. Sọ̀rọ̀ páwọn ànábì Ọlọ́run yìí ṣe Ọlọ́run. Kí ló gbé Yúnúsù dénú ẹja? Ṣèbọ́ Ọlọ́run bínú sí ni. Nígbà Ọlọ́run ọba ránṣẹ́ táwọn tó lọ ọba tí wọ́n ń ṣe gbọ́nkúgbọ̀nkú. Naam. Nígbà Ọlọ́run ọba rán Yúnúsù iṣẹ́. Fazahaba mughadiban. Tó kú lọ́dọ̀ wọn pẹ̀lú bínú. Fazonna alla naqdir alayhi. Tó rò pé kí làwọn Ọlọ́run fẹ́ ṣe fóun. A sì ní kẹja ó gbé mi. Kí lèyí tó ṣe ń bẹ̀rù nì? Màsùmí àwọn òde bí pé ṣebí nígbàtí Músá dé láti ibi tó ti lọ gba ọ̀rọ̀ Ọlọ́run wá. Ó sọ ọpọ́n ọ̀lànà pẹ̀lú bínú tí ọpọ́n làáfọ́ sí wẹ́wẹ́ tó wá mú ìrùngbọ̀n ọmọ ìyá rẹ̀ ó mú dání wá mú dání nírun tí yẹn ní la ta'khudh bilihiyati wala birasi. Mọ́ fàmí nírùngbọ̀n, mọ́ fi irun fàmí, fala tushmit biyal a'da. Mọ́ jẹ́ káwọn ọ̀tá yìí tó fi mí ṣe yẹ̀yẹ́ kadu yaqtulunani. Díẹ̀ lókù kí wọ́n gbẹ̀mí mi kó tó dé. Ìbínú gbé Músá láti bínú torí pé níjọ́ tí ń lọ ó ní rólè mi fáwọn ọmọ lẹ́yìn mi o. Má sì báṣẹ́ tí mo gbé kalẹ̀ jẹ́ o. Má sì mú wọn ní tipátikúkú o. Ó sì tẹ̀lé bí Músá ti wí. Nígbà Músá dé, ìbínú mú Músá gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn. Ó gbénú bú wàálẹ̀ torí pé máa sùnmí àwọn òdé bẹ̀. Ó fà nírun, ó sì fà lórí. Tẹ́ bá sọ pé níjọ́ tó ní qataltu nafsan ni pé kò tí ì dà Nábì Ọlọ́run níjọ́ náà.
èyí tó dà nábì Ọlọ́run sí tó mú yẹn nírùngbọ̀n tó fà á lórí yìí ńkọ́ tí yẹn tó wá ń sọ pé mọ́ ṣe bẹ́ẹ̀ falatush mitbiyal àdá má jẹ́ káwọn ọ̀tá tó máa fi mí rẹ́rìn yìí káàdùá yàtùlú nẹ̀ ní díẹ̀ lókù kí wọ́n pa mí wọ́n gbẹ̀mí mi tán díẹ̀ lókù kí Musa tó wá fi ilẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ wá fà mọ́ra ìtàn pè ní bàṣàríyà ìjẹ́dé èèyàn nìyẹn kò sẹ́ni tí ò nínú àwọn ànábì Ọlọ́run irú bàṣàríyà yẹn náà ló gbé ànábì wa Dawud alayhi salam tó rárá àwọn tí wọ́n mọ́jẹ̀ tí ìlọ́bẹ̀ ọ̀la mo fẹ́ fi yẹn sí kéèyàn kan wá ní bóyá àsàsí ni àfi kó já sí pé àsàsí náà ló múrú ẹni yẹn tó fi sọrú ẹ̀ àyàfi kó já sí pé ó ṣeéṣe kó já sí pé ẹni tó lè sọrú ọ̀rọ̀ yẹn náà bóyá àsàsí ń dáhùn lára tiẹ̀ náà ló fi sọrú ẹ̀ ọ̀rọ̀ ọ̀la lè yíò àwọn ànábì Ọlọ́run máa ń ṣe lọ́hùn wọ́n sì máa ń ṣàṣìṣe màsùmíyà wọn ibi iṣẹ́ tó bá mi fi rán wọn ní lọ́lọ́run bí ń sọ fún ànábì sàlámà wípé sànúkàrí ùkà fàlátàǹsá a máa nù ọ́ ní Kùránì yìí ni bí ìgbà tá ń fún yẹn ló ń jẹ tá a bá sì ti nù ọ́ báyìí fàlátàǹsá ò tún gbàgbé ẹ̀ mọ́ illa ma sha Allah àyàfi kó wà bọ́lọ̀ ń ṣe fi sínú lákàyẹ ma ibi tí máa sùmíyà àtànẹ́bí wà nìyẹn áyà yìí ló jẹ́ àmọ̀ yìí pé àdísù kan wọ́n lànẹ́bí ń kírun jọ́ kan nínú àwọn sàyíwù náà ni wọ́n lànẹ́bí ń kírun lọ bóyá wá gbàgbé áyà kan lórí irun tẹ́gẹ́tì mínísìn bóyá wọn àrán létíṣá gbò wá kírun tán wá ní innama ana basharun mithlukum ansa kama tansaun èmi náà máa gbàgbé bẹ́ẹ̀ tí máa gbàgbé fa idha nasitu fadhakkiruni bí n bá gbàgbé ẹ máa rán mi létí ànábì gbàgbé Kùránì ó lè gbàgbé nǹkan mi o àmọ́ níbi wáyù yẹn ànábì kì í gbàgbé Kùránì Ọlọ́run fún rẹ̀ lórí sanuqri'uka fala tansa a máa nù ọ́ tún ní gbàgbé ẹ̀ mọ́ illa ma sha Allah àyàfi kó wà bá ṣe nù ọ́ yẹn náà tó ní gbàgbé mọ́ illa an yasha Allah kìí ṣe pé illa ma sha Allah sanuqri'uka fala tansa illa ma sha Allah jàre kìí ṣe pé illa an yasha Allah illa ma sha Allah ìyẹn rẹ̀ pé nínú táa nù ọ́ ní kò sí tó lè yí padà àyàfi kó mọ́ bẹ bá ti nù ọ́hun ànábì ò lè gbàgbé wà yìí táàfi wá máa sọ pé ẹnìkan bá kọ Kùránì tánàbí bá sọ pé àzízù yóò sọ gbogbo yìí hun fábúlọ́ọ̀sì ni ànábì fún rẹ̀ ló ń kọ Kùránì fún rẹ̀ tálù Kùránì sì gbé àwọn ànábì Ọlọ́run máa ṣàṣìṣe kódà àti ríbi kan tánàbí sọ nínú Sahih Muslim bákan náà bí antum a'lamu bí umuri duniyakum níbo mi ó ní antum a'lamu bí shuhuni duniyakum ẹ̀yin lẹ nímọ̀ jù bẹ́ẹ̀ ti máa ṣètò gbésí ayé báyìí ó ṣe máa dàgbà sókè ẹ̀yin lẹ mọ̀ ètò gbésí ayé ẹ̀yin lẹ mọ̀ ó ní fama qultu lakum minallahi fa huwa haqqun èyí tí ń bá sọ fún yín nínú ètò ayé tó wá látọ̀dọ̀ Ọlọ́run òdodo lè yíwò fama qultu min nafsi àmì èyí tí ń bá sọ tó já sí pé làákàyè tèmi lèmi kàn fi wí innama ana basharun ẹ̀dẹ́ èèyàn ni mí ń bẹ̀ o tí mo lè ṣàṣìṣe mo sì lè sọ kó bọ́ sójú ẹ̀ àdísù ànábì ni táwọn tí wọ́n jẹ́ ulama àdífi gbà kó lálàáfíà lọ́dọ̀ àwọn
àwọn ànábì Ọlọ́run wọ́n lè ṣàṣìṣe. Àṣìṣe náà ló mú ànábì Dawud alayhi salam. Ẹ rí pé gbogbo àwọn tí wọ́n tako ìtàn yẹn wọ́n rí tàn kankan mú wá. Nígbà tí Imran ẹlẹ́yà ó sọ tiẹ̀, ó ní Ọlọ́run padà wá gba ọlá lọ́wọ́ ẹ̀. Ṣé ó bá làákàyè mu? Ẹ rí pé tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run gba ọlá lọ́wọ́ ẹ̀ ni, a já sí pé ó ṣe nǹkan yẹn ni. Léyìí tó ń fi hàn wípé nínú submission Imran ẹlẹ́yà, ó ní Ọlọ́run gba ọlá lọ́wọ́ rẹ̀. Ẹbí léèrè pé ẹ̀ṣẹ̀ wo ni Dàúdù ṣẹ̀ tá a fi gba ọlá lọ́wọ́ ẹ̀? Ọ̀rọ̀ àgùntàn ni. Nínú tírà àwọn àfáà súnnà yìí náà gbà yí pé wọ́n gbà pé 199 níyàwó Dàúdù nínú kútùbù wọn. Imran ẹlẹ́yà náà gbà ẹ̀yin ẹni kí wọ́n pàtàn tó ṣẹlẹ̀ táwọn èèyàn fi wá bá Dàúdù yẹn. Dàúdù róbìnrin lóòótọ́, ó sì rí ipò rẹwà, kò mọ̀ pé ó lọ́kọ, ó sì wádìí ọmọ ẹni, wọ́n lẹ́ni yẹn àwòrán ẹ̀yà. Ní bẹ́ndíẹ̀ méjì ni, ara mẹ́dájú pàwọ́lá ìyá ti fẹ́ sílé, bóyá ó wà lọ́nà ó sì lè fẹ́ sílé, wallahu a'lam. Òun wá rò ó lẹ́mìí nínú èrò yí pé tọ́ pé tí wọ́n bá ti lọ ogun káwọ́lá ìyá pẹ̀ láwọn tí ó wà níwájú, ó sì sọ pé tó bá lọ sógun tí ò bá dé, àyúrú ọmọbìnrin ni òun ó ṣù lọ́pọ̀, òun máa tọ́jú ẹ̀. Kọ́sídù ànábì Dàúdù nìyẹn. Lọ́lọ́run tètè wá pé sákíyèsí, torọ́lọ́run ò fẹ́ kó fọ́ọ̀lù sínú rẹ̀ gẹ́gẹ́ bí victims. Àmọ́ ìtàn yẹn yàtọ̀ sírù Sheikh Adam, kò sí àfáà tó ti kúlẹ̀ Yorùbá yìí láwọn àfáà tó ti lọ tí èé ṣètàn yìí ló wà lọ́dọ̀ wọn. Hatta Sheikhina Kamaluddin, ìtàn yìí níjọ́ tí gbogbo wọn bá tú tafsiri kan áyà yìí, ìtàn yìí ni gbogbo wọn ń pa. Bàbá Agbẹ́sìngá tí wọ́n jẹ́nu àwọn àgbà sùnwọ̀nlá tó kù tó lórílẹ̀ ayé lónìí, bàbá lọ́fà, ìtàn yìí ìtàn táwọn ọmọ sábà pa ní. Ẹ mú àfáà náà wá nílẹ̀ Yorùbá yìí, kódà àwọn tí wọ́n láwọn onísúnà níwò yẹn bí bàbá tí wọ́n náà ti mọ̀ tán inú. Torí pé àwọn Ìsìràìlìyàtì yìí, nínú àwọn Ìsìràìlìyàtù tó wà ní àdísù ń kọ́, Ànábì Músá ó ń sáré lé òkúta, ń gbé aṣọ Músá sáré lọ. Ìsìràìlìyàtù mọ̀ ní ó máa wà ní Sahih Bukhari. Àwọn arábí yìí wọ́n máa ń dìfẹ́ndì rẹ̀, wọ́n sì fi tú àyà Kùránì tí ó sì báyà yẹn lọ. ولا تكونوا كالذين أذوا موسى فبرأه الله مما قالوا إنه وكان عند الله وجيا. إسرائيليات مني في صحيح البخاري. nínú Israiliyat fi Sahih al-Bukhari ma ní pé ẹnìkan bẹ nínú ọba ní Israel, ó pa àwọn èèyàn 199. Nígbà tó wá pa wọ́n tán, ó ṣẹ̀ṣẹ̀ wá ń wá àwọn àfáà káàkiri, ń bi wọ́n léèrè pé ìjẹ́ mo lè ráforíjì. Nínú Sahih Bukhari Israiliyat tó ń bẹ́ẹ̀ wọ́n ní kò lálàáfíà. Nígbà tí arákùnrin wá dọ́dọ̀ àfáà kan tí wọ́n pè lólùmọ̀ tó sì jẹ́ ní Ọlọ́run,
èyí ń wá ní kò lè ráforíjì lárákùnrin Banu Israila yìí ló bá pa àfà làwọn táfà bá pa ló bá pé 100 Israiliyat mani fi Sahih al-Bukhari lakinnahu sahih òun lálàáfíà lakinnahu sahih òun lálàáfíà fi Sahih al-Bukhari Israiliyat òun lálàáfíà nínú Sahih al-Bukhari kìí máa lálàáfíà lọ́dọ̀ àwọn míì wọ́n wá láfà yẹn ó wá lọ bá fà kan yìí ń wá sọ pé tọ́n tó ṣẹlẹ̀ ní pé máa lọ ìlú kan ìlú ibi tí wọ́n ti máa ń sin lọ́hùn téèyàn bá dé ìlú yẹn yóò ra àánú Ọlọ́run mọ́ lọ bẹ̀ bóyá wà ra àánú Ọlọ́run làfà yìí bá ń lọ lẹ́ ń bọ̀ wá kù díẹ̀ kó ṣe déédéé bí kó gbé ẹsẹ̀ kan báyìí kó wọnú ìlú ọ̀hún àmọ́ bóyá bọ́dà wọn bóyá bí bọ́dà Mexico sí Amẹ́ríkà ni Allahu a'lam ó wá kú ẹsẹ̀ kan kó gbẹ́sẹ̀ báyìí ni màláíkà kú bá pa ẹ máa gbọ́ o màláíkà tó ráàmù àwọn màláíkà aláàánú làwọn bá dé màláíkà tó làzábì àwọn màláíkà tí wọ́n máa ń fìyà jẹyàn tí wọ́n láàánú làwọn náà bá dé wọ́n bẹ̀rẹ̀ sí ní jà sóko ẹ̀ àwọn màláíkà aláàánú sọ pé àwa la lòkú àwọn màláíkà ìyà ń sọ pé àwa la lòkú wọ́n ń jà sóko ẹni tó pa èèyàn 99 àgbọ́rí lẹ́nu bàbá ẹlẹ́nu yáyáyá yẹn pé kí ni irú ìtàn yẹn fẹ́ kọ́ wa bàbá alábòsí yẹn wàsíìrù àwọn alábòsí wàsíìrù zọ́lìmínà kò sọ́rí o pé irú ìtàn tó lá òkúta gbé aṣọ Músà ó wá gbé lọ àárín èrò tí gbogbo ayé fi rí òwò ẹ̀ kò sọ́rí pé kí ni ìtàn yẹn fẹ́ kọ́ wa tí al-Imam al-Bukhari tó fi wà ń bẹ̀ irú eléyìí náà tá ń wí wọ́n sọ pé kí ni ìtàn yẹn fẹ́ kọ́ wa pé ẹni ó pa 100 èèyàn àwọn màláíkà aláàánú àtàwọn màláíkà àyà wọ́n wá ń jà sóko ẹ̀ wọ́n wá lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá rán màláíkà Jibril kó lọ bá wọn dá sọ̀rọ̀ ní kó lọ yanjú ẹ̀ wọ́n wá wádìí pé òkè àwọn màláíkà àánú wá rojọ́ wọ́n ló kú àwọn ẹni àwọn màláíkà ayọ̀ rojọ́ wọ́n ló kú àwọn ẹni òkè kí lẹ̀ rí ẹ̀yin màláíkà àyà wọ́n lẹ́rí àwọn ẹni pé ẹni yìí ó ti pa 100 èèyàn ó tún pa àfáà àwọn màláíkà aláàánú ní rárá ẹni yìí ó ti kú ìgúnsẹ̀ kan báyìí ó ti túbà ó ti tọrọ àforíjì wọ́n lá màláíkà wá ní tó ń tá fi ṣèdájọ́ ẹni pé ẹ wo bí tó ti ń bọ̀ síbi tó ń lọ èwo ló súnmọ́ jù wọ́n á rí pé ó súnmọ́ ìlú yẹn ó dá òkú àwọn màláíkà aláàánú ni kán máa gbé lọ wàzírù zọ́lìmínà tí ẹ pé ọ̀rọ̀ mùdírù nìkan lẹ́yìn máa ń jáde sí Ọlọ́run má ṣe wá lópònú àgbàlagbà kágbà wà la ilaha illa ẹnìkan ní ìsì làwọn ìyàwó bàbá yẹn àtàwọn ọmọ rẹ̀ wọ́n sì ń wò níran bàbá yẹn sì ń fi rẹ̀ ṣe lẹ́yà tá a bá dálẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀sìn máa lu bàbá yẹn ń blálà bí ọ̀rọ̀ ẹ̀sìn yìí yóò wà máa yọ iṣẹ́ yorùbá iṣẹ́ wáwọ̀ ẹnu pé ṣáwọn ilé ìlú kò tó ìtàn lájú rárá ni kí lè tàn yẹn fẹ́ kọ́ wa ìtàn tí ń bẹ nínú Bukhari yìí kí ló fẹ́ kọ́ wa bàbá àdàgbà mọ́dánú kí ni ìtàn yìí fẹ́ kọ́ wa ìtàn ẹni ó pa 100 èèyàn ẹ wá já lọ sínú Al-Qur'an lọ́dọ̀ àwọn Banu Israila yẹn tẹ́ fi mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ nínú Sahih Bukhari kadhibun wa iftira bàbá láàárọ̀ ni láyé àtọ̀run lọ́wọ́ Al-Qur'an ọlọ́ni wa laqad katabna fi bani Isra'il àwọn Ọlọ́run ti ṣe lófin pé túláàsì ní láàrin àwọn ọmọ Bani Isra'il anna man qatala nafsan pé ẹnikẹ́ni tó bá ti lè pa ẹ̀mí ẹyọ ọ̀kan aw fasadan fil ard tàbó ti ẹ̀wù àbàjẹ́ kan lórílẹ̀ kí ni fasádù yẹn
ṣàpé lọ́dọ̀ wọn kan lẹ́yìn ló kò pa ni fàsáàdù yẹn náà ni pé ó hùwà àbàjẹ́ lọ́dọ̀ wọn irú ìbàjẹ́ yẹn bí kí yẹn kan hùwà àbàjẹ́ kan kékeré kan ó ní fáka annama qatala an-nasa jami'a ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí ni Ọlọ́run dẹ̀ sọ nínú ìwé wọn pé nínú àpẹẹrẹ anna an-nafsa bin-nafsi wal-'ayna bil-'ayni wal-anfa bil-anf wal-qisasu juru' òfin Banu Israila nìyẹn ẹni yẹn wá pa ẹnìkan kò dúró méjì kò dúró mẹ́ta tó fi wá dórí 10 ó wá dórí 20 ó dórí 30 ó dórí 50 60 100 100 100. Bàbá Wàsíìrù fẹ́kì Wàsíìrù wá bí wá léèrè bàbá Wàsíìrù kí ni ìtàn yìí fẹ́ kọ́ wa ṣé tàn yìí lálàáfíà Israiliyatu fi Sahih al-Bukhari béèrè mẹ́ o ìtàn rafa'nahu makana aliyya tí ń bẹ́nu Sahih al-Bukhari pé ànábì Ìdírísì gun sánmà lọ ọ̀hún ló kú sí kò sọ̀kalẹ̀ padà wá sórí ilé ayé ìtàn Èláíṣà nínú bíbélì mọ̀ ní Ilyas àbí Idris tọ́lọ ni wàzùkúrù fil kitabi Idris innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya àwọn bàbá yín ó mà gún sánmà lọ́mà ní wọ́n wí ó mà ń bẹ̀bẹ̀ nínú Sahih al-Bukhari pé Idris wà ń sánmà ó lọ sánmà èyí máa sọ̀rọ̀ pé ń gbà olówó padà wá ọ̀rọ̀ fáàyẹn kan yẹn náà mà ló lò fánàbí Ìsá tẹ́ ń retí ẹ̀dọ̀lá Wàsíìrù kìrìsìtẹ́nì tòrọ́bà wọn náà máa lọ jó ṣọ́ọ̀ṣì Wàsíìrù kìrìsìtẹ́nì Wàsíìrù al-Masihiyyin àti ẹ̀rí ń jò ní àwọn ni wọ́n ń pè ogbó èèyàn lọ́dún kan wọ́n rí bàbá Akéúgba Góòlù ó bá arábìnrin kan ya fọ́tò àwọn ni wọ́n gbé sórí fóònù pé tí ó bá ìfáyàn fún ya fọ́tò ṣerú ẹni yẹn ló ya kú péye kó bá ya fọ́tò ṣe rí lọ́dọ̀ àwọn tẹ́ ń bá ṣe yẹn ń bí dáa náà mọ̀ yí sí ẹ̀ṣẹ́ ó súnà o ọ̀tẹ̀ tó dà yí pọ̀ ní o Wàsíìrù al-Masihiyyin Wàsíìrù kìrìsìtẹ́nì ọ̀tẹ̀ tó dà yí pọ̀ tó bá túrí yí ń jò ní nísìn tẹ́ ń gbá wọ́ọ̀dù kan fún àwọn pásítọ̀ kan tó bá jẹ́ lòmíì ni ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ bọ́ta àbòsí pọ̀ lára yín àbòsí náà pọ̀ ìtàn ilé yìí ìtàn biblical story ni ó wà nù Sahih al-Bukhari o àdísù báìbùlù tí ń bẹ́nu Sahih al-Bukhari pé inna Allaha khalaqa Adam ala suratihi pé Ọlọ́run dá Ádámà gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ ó wà ní ìwé Genesis chapter 2 verse 21 o tẹ́ ń pè ládìísù yẹn o tẹ́ ń pè ládìísù ànábì yẹn o ṣé mọ̀ yí pé mẹ́tẹ́ọ̀dù báìbùlù ó kúnnú àwọn àhàdísù al-Bukhari jọ irú ẹ̀ náà nìkan máa sọ wípé dáálọ́gì wà ó wáyé láàrin Musa àtànábì Adam tàbí bàbá ńlá wa Adam àwọn nǹkan bàbá nẹ́bì ni béèyàn bá sọ pé kèé ṣànẹ́bì Ọlọ́run tẹ́nìkan wá ń rojọ́ ẹni yẹn orí ẹni yẹn ti dàrú èmi ní ìsìn mo bàbá nẹ́bì ni mo gbà fójíṣẹ́ ni bọ́n bẹ́nìkan bá sọ pé òun ò bàbá nẹ́bì ni kò sí láì fi ń bẹ̀ kò dẹ́ṣẹ̀ nítorí kí nìdí ni pé ááyà kan ò sí pẹ̀yàn tọ́lọ́run lo ìjà nẹ́bì Ọlọ́run fún àwa tá a sì gbà bá nẹ́bì ni Ọlọ́run lórú tí máa ń lò fáwọn ànẹ́bì Ọlọ́run fún torí àwọn ẹ̀dá kan bẹnu al-Qur'an Ọlọ́run ò lo ká nẹ́bì Ọlọ́run ni wọ́n àmọ́ torí pé ó lórú ọ̀rọ̀ tí máa ń lò fáwọn ànẹ́bì Ọlọ́run fún wọn láti rọ̀ pá ànẹ́bì Ọlọ́run ni wọ́n nínú wọn náà ni ẹrú Ọlọ́run tá ànẹ́bì Musa bá pàdé pé fawajada abdan min ibadina ataynahu rahmatan min indina rahama ló pè fún ànẹ́bì pé ma arsalnaka illa rahmatan lil alamin rahmatu yẹn la fi mọ̀ pá ànẹ́bì ni rahama yẹn náà ó lọ fẹ́rúkùnrin ni
láfi wò ó pa ànábì Ọlọ́run ni Ọlọ́run ò pé fún wa lánàbì bẹ́ẹ̀ náà ni Luqman wa idh qala Luqmanu libni wa huwa ya'idhu ya bunayya la tushrik billah torí pé iṣẹ́ táwọn ànábì Ọlọ́run máa ń ṣe làwọn àfáà kan fi máa pè lánàbì Ọlọ́run lo inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imran ala al-alamin wa ma astafa Nuha bi shay'in siwa an-nubuwwa wa risala kò sí ń tọ́lọ̀ fi ṣanú àlẹ́ṣà kọjá pó ṣe lánàbì ó rán níṣẹ́ kò sí ń tó fi ṣe Ibrahim lẹ́ṣà kọjá pó pé lánàbì ó rán níṣẹ́ kò sí ń tó fi ṣe àwọn áàlù ìmọ̀ránù yẹn náà lẹ́ṣà kọjá pé ó múnú wọn wọ́n ń já nàbì Ọlọ́run ó múnú wọn wọ́n ń jòjìṣẹ́ Ọlọ́run ó wá lo ìstìfáwù yẹn ó fi pa àwọn àti Ádámà pọ̀ ló fi já sí pé lọ́dọ̀ tèmi ní ìsìn wa huwa nabiyyun wa rasulun torí pé tí wọ́n fi pèèyàn lánàbì ni pé Ọlọ́run bá sọ̀rọ̀ direct àwọn kọ́ni tọ́lọ́run kọ́kọ́ bá sọ̀rọ̀ Ádámà ni wa 'allama Ádámà al-asma'a kullaha Ọlọ́run nù ní mímọ̀ direct lọ́dọ̀ rẹ̀ summa 'aradahum 'ala al-mala'ika ó darí ẹ̀ sọ́dọ̀ àwọn màláíkà tó wá di pé Ádámà kọ́ àwọn màláíkà ní kéwú ìyẹn ti tó láti pè lánàbì lọ́dọ̀ àwa tá a gbà pànàbì ni ẹni tí ó tó bá lóhun ò gbà pànàbì ni torí pé òun ò rí bí tọ́lọ́run ti pè lánàbì gbogbo àwọn ànábì Ọlọ́run kọ́ ló sì ní tírà Ìdírísù yìí kò ní tírà Lukmanu yìí kò ní tírà torí pé nàbíyàn ló wà fún ànábì Ọlọ́run nìkan ni kò ní rìsálà so irú nǹkan yẹn ní làákàyọ̀ wọn pé ànábì lélẹ́yìí ilé ọṣẹ́ ànábì bẹ́ẹ̀ nìkan wá ní kìí ṣe ànábì kí wá ní kí wèrè kan wá gbé sórí ó lẹ́nìkan yìí ṣe ànábì ìwà madness ni ìwà ara oko ni ẹni yẹn náà ní pọ́ìntì tiẹ̀ láì fi òsínú yìí hùn Ádámà ń bọ́ lọ́hun sọ̀rọ̀ ó ń bá àwọn màláíkà sọ̀rọ̀ Ọlọ́hun dọ́lá fún lórí àwọn màláíkà ó sì ní kó kọ́ wọn ní gbogbo nǹkan ó sì ní kán tẹríba fún ìtẹríba fún yẹn náà ó ti gbé kúrò ní ordinary èèyàn nǹkan kan ti ń bẹ lára ẹ̀ làwọn àkófin pé ànábì Ọlọ́run torí pé n tó lò yẹn ó ti lò bẹ́ẹ̀ náà láwọn àkófin pé Lukmanu yẹn ànábì Ọlọ́run ni torí pé irú ń táwọn ànábì Ọlọ́run ṣe ló ṣe kí ládẹ́ ń pè ní nàbíù ẹni tó ń fún yàn nírò ẹni tó ń sọ̀rọ̀ fún yàn èyí tí mo ń ṣe yìí sì mo ń ṣe ìbáwù ni ìfúnyàn nírò nínú èdè gbogbo ẹni tí ń bá ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn nàbíyù ni kò lè jẹ́ nàbíyù tànábì Ọlọ́run ni wọ́n tún lè mú bí ní ìsìn torí pé kò sí làákàyè torí pé nábàá yàmbáwù àmbáhà yùmbíhù al-ìmbá nàbíhù náà là ń pè ní nàbíyù ẹni tó ń fún àwọn èèyàn nírò nípa ọ̀rọ̀ Ọlọ́run níbi èdè gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ Ọlọ́run ó ń fún àwọn èèyàn nírò ni al-múmbíhù ẹni tí ń fún èèyàn nírò kò kàn lè jẹ́ nàbíyù lè wáyé ò sí mọ́ pé nàbíyù ni àwọn èèyàn ṣe ń fún èèyàn nírò lọ́rọ̀ fi sọ pé khataman nabiyyin òpin àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ó tó fún ní wáyé ni òpin àwọn ànábì Ọlọ́run tí ó tó gba wáyé gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ láyé ọ̀rọ̀ wọn ni ó máa sọ ó rí pé al-mubasharatu samawatu òun ló wà mú nkọ́tọ̀ òun ló gé pé wáyé ń bọ̀ wá kálá nàbí Ọlọ́run kan tó dé kò tún sí yẹn mọ́ tí ó máa mú wáyé wá gbogbo tó kò kàn máa fáwọn èèyàn rò ní ìyẹn fi hàn wípé àwọn Israiliyatu tó wà ní Sahih Bukhari yẹn tẹ́ ń sọ áhà àwọn yẹn níjọ́ tí bàbá lágẹ́gẹ́ bá lò kò ní lálàáfíà máa o ìkan ní ìta Ìdírísù yẹn o Israiliyatu ni o
ó wà nínú Sahih Bukhari o ìtàn ẹrú Ọlọ́run yìí nínú bá tó pa èèyàn 100 yìí tó sì padà wà àlìjẹ́nà yìí Israiliyat ní o ìbẹnu Sahih Bukhari o wọ́n béèrè fẹ́tọ̀ ẹ̀kọ́ òní ó kan wá o òkúta tó gbáṣọ Musa sá lọ tí Musa wá ń sáré tẹ̀lé ní òhò Israiliyat ní o ó wà nínú Sahih Bukhari o ìtàn ilé yìí tó wá ṣẹlẹ̀ yìí minal Israiliyat tó sì lálàáfíà lóòótọ́ ni Dáhùdù rí obìnrin tó sì ń ó sì ní lẹ́mi pé tọ̀ yóò lo ogun tẹ́niyàn bá lo ogun tí Ọlọ́run tí ò bá dé òun máa tọ́jú obìnrin yẹn òun ó ṣílópó Ọlọ́run ò sì fẹ́ kó ṣerú àṣìṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Dáhùdù lóòótọ́ tí ẹni kí gbogbo wọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣẹnu wátawàtá yìí ẹni kan wá sọ ìtàn yẹn èyí tó sì wà lọ́dọ̀ àwọn àfáà púpọ̀ náà ni wípé Dáúdù ó gbàyàwó ó fẹ́ gbàyàwó ni ó fẹ́ gbàyàwó Áúráyà ó sì fẹ́ rán Áúráyà lóògùn kan pa sọ́hun kó lè fẹ́ yàwó ẹ̀ lọ́lọ́run wá ránṣẹ́ sí lọ́lọ́run wá fi ń sọ fún Ànábì wípé ṣé wọ́n tiẹ̀ ti gbọ́ àbó mọ́ ìró nípa Dáhùd ìdí tàtàwò àrú alẹ́ ìlmẹ̀rá nígbà táwọn kan wọlé lọ bá nínú yẹ̀wò àdúrà tẹ́nì kankan ò lè débẹ̀ fàfọ́sí àmìnìhùn tẹ́rù bá àwọn àwọ́rẹ́ yìí tí wọ́n sọ pé àkómọ́ bẹ̀rù irú ẹ̀ náà ṣẹlẹ̀ sáànábì Ibrahim níjọ́ táwọn àlejò kan wá bá ó wá gbóúnjẹ síwájú wọn nígbà tó wá rí pé ọwọ́ wọn kò tiẹ̀ kúrò lójú kan débi pé yóò wá débi oúnjẹ láyé ẹ̀tí ẹ̀ náà wá já pé náà wá ní wọ́n bẹ̀rù o wọ́n rán wa sáwọn ìjọ Lútù ká lọ pa wọ́n rẹ́ ni o torá ànábì Ọlọ́run ni àyí yóò ní fásùn ìjáyà ó mú wọn àwọn tí wọ́n wá bá Dáúdù ṣe èèyàn màláìkà ní wọ́n bí wọ́n ti lọ bá nàbí Ibrahim láwòrán èèyàn tóun náà ní fásáhùn wọ́n wá ń sọ fún wípé àwátá àwáyé o akọ́rọ̀ wà bá wọn ni fàkúnbé ìdẹ̀nà ìbìlà dájú òdúnú lọ́dọ̀ wá ní o wala tushtit má ṣègbè lẹ́yìn ẹni kankan o àwọn èèyàn lásán kọ́ ni wọ́n wá rojọ́ o màláìkà ni wọ́n o inna hadha akhi ṣòlẹ́ ìtò ń wò yìí ọ̀rẹ́ ọmọ ìyá mi ní o lahu 99 na'aja àgùntàn mọ́kàndínlọ́gọ́rùn ní ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣèbẹ́yìn náà gbà pé mọ́kàndínlọ́gọ́rùn ní ìyàwó ànábì Dáúdù ìwọ náà wo tírà ìyàwó mélòó ní ìyàwó ìsọ̀rọ̀ pé mọ́kàndínlọ́gọ́rùn waliya na'jatun wahida ó yẹ jẹ́ pọ́rọ̀ abo Ọlọ́run wá ń fi ọ̀rọ̀ yẹn pòwe fún tí Dáúdù fẹ́ ṣe torí kó wọ́n lè ṣe faqala akfilniha ó ti lóhun ó mọ̀ bá mi tọ́jú ẹ̀ lànàbì dùn ní qad zalamaka bisu'ali na'jatika ila na'aji kó tiẹ̀ máa béèrè in tí ń bí ọ léèrè yẹn ó wọ́n mọ̀ bẹ́ ọ tọ́jú ọ yẹn ó ti ṣàbòsí ògbọ́n tẹ́lùkọ́ àyìn sí sọ ni ó ní fàzọ́nà bínú àṣẹ sọ̀rọ̀ yẹn tán lòun náà ti mọ̀ pé annama fatannahu àwọn Ọlọ́run bá wí òun lọ́lọ́run wá fọ̀rọ̀ yìí ṣèdánwò fún
nítorí n tó ti nílẹ̀mí tó fẹ́ ṣe. Ó lọ ní wa kharra raka'a, ó dẹ̀ sáré forí kanlẹ̀ bẹ́ẹ̀, wastaghfara, ó dẹ̀ tọrọ àforíjì, wa anaba, ó dẹ̀ tètè ṣẹ́rí padà kú òǹbí tó lóun fẹ́ ṣe yẹn kò ṣe é mọ́, ó padà sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀. Ọlọ́run dẹ̀ ní faghfarna lahu, adẹ̀ foríjì. Lèmi ní ká ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ìmọ̀ránù ẹlẹ́ àwípé níbo lọ́lọ́run ti gba ọlá lọ́wọ́ ẹ̀, pé Ọlọ́run gba ọlá lọ́wọ́ dá, kí ló ṣe, ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀, ọ̀ràn wo ló dá tó fi gba ọlá lọ́wọ́ rẹ̀, ọ̀ràn wo ló dá, àtèyí tó ń lérí pé òun lè dìfẹ́ǹdì ẹ̀. Ṣé òun ò gbà wípé wọ́n gba ọlá lọ́wọ́ Suleiman, ó lọ ń pẹja létí omi, ó wá ròkúta orí yóò kankan nú ẹ̀. Ẹ̀yin ẹni kan wá pa ìtàn tí nájà yẹn ń rìn fáasí, tí Dáúdù fi wá gbà wípé òun ni ọ̀rọ̀ yẹn ń bá wí, tó fi wá forí kanlẹ̀ fọ́lọ́hun tó tọrọ àforíjì, tó sì padà níbi nǹkan yẹn tí ò ṣe é mọ́. Tọ́lọ̀ wá ní ya Dáúdù, ìrẹ́ Dáúdù, inna ja'alnaka khalifatan fil ardi, kìí ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe, wọ́n ti fi ṣàrólé lórílẹ̀. Fahkum bayna an-nasi bil haqqi, máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo. La tattaba'il hawa, má lò fẹ́ ẹnu, má sọ pé n tó bá wọ́n lò ó ṣe. Ó ti ń jẹ́ àrólé tẹ́lẹ̀, ó ti ń rólé tẹ́lẹ̀. Ìyẹn fi hàn wípé ibi a ti lọ. Tẹ́wẹ́ wà yẹn tí wọ́n ń pariwo ẹ̀rí pé gẹ́gẹ́ bí tí bàbá wa sọ, wọ́n ń display ignorance ni. Ẹ̀yin ẹni kan wá pa ìtàn yẹn, bí mo ti pa ìwọ̀n mọ́ bẹ́ o. Èyí tí gbogbo ayé mọ̀ náà ni wípé ó gbáyàwó lọ́dọ̀ kó àwọn náà. Ẹ̀kọ́ ni pé àwọn àfáà kan kàn sọ wípé ìtàn yẹn kò tọ́ s'Ànábì Ọlọ́run. Kódà rí nígbà lọ́dọ̀ Sayyidina Ali karramallahu wajhahu tó ń gbà pé béèyàn bá pa ìtàn yẹn lórí bí wọ́n ṣe pa yẹn, ó ní ìdájọ́ fún. Tóun ò fara mọ́. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, àmọ́ kìí ṣe lójú pọ̀ náà báwọn kò sọ́ọ̀sù ṣe gbé wá, ìyíhun ló gbajúmọ̀. Èmi sì mà pé wallahi ìwọ́n tó sọ Mudir Markaz, àwọn gan ò nígbàgbọ́ pé àwọ̀rà ya pààyàn ó gbàyàwó rárá. Àwa láàkàn fẹ́ mọ́ gbọ́rọ̀ wọn là ń gbé síbòmí, wọ́n kàn fẹ́ mú ọ̀rọ̀ pé ànábì Ọlọ́run gan kìí fojú kékeré wo àwọn ànábì Ọlọ́run níbi ẹ̀ṣẹ̀, ká má wàá sọ ordinary àfá. Olúwa Ọlọ́run jẹ́ àtúbọ̀ rí bàbá náà pẹ́ o, jẹ́ kẹ́mi bàbá náà túbọ̀ gùn fún wa o. Wallahi kò sírú bàbá yẹn lásìkò yìí. Gbogbo àwọn tó kù newspaper ni wọ́n ń kà ló kó bá wọn. Yẹn pé tíra náà kan kà dogmatically, tán bá ti kà nǹkan bẹ̀ ó tán. Tẹ́ bá sì gbọ́ tí bàbá sọ lónìí, wọ́n sọ fún wa wípé ṣebí wọ́n fi Ísírẹ́lì yàtọ̀ ìṣẹ̀lẹ̀ yé. Ọlọ́run ti sọ àwọn nǹkan kan tó gé wọn kúrú, tó gbà yí pé inna fi qisasihim ibratun li ulil albab. Fẹ́ni tó bá lè wòye sí, ó ní díyàn gbọ́dọ̀ wòye mẹ́. Wa fi qisasihim ayatun. Okay, wa fi Yusuf, bóyá wa fi Yusuf wa ikhwati ayatun lis-sa'ilina. Ṣọ́lọ̀ ń dárúkọ àwọn ọmọ ìyá ẹ̀ẹ́nú Al-Qur'an lóòtọ́. Inú bàìbáìlì nìtàn yẹn wà, láwà lọ máa wó kọ yẹn bẹ̀. Gbogbo ọkọ̀ táwọn àfá ń kọ sínú tírà, ṣe bí ọ̀hun náà ti mú wá sínú tírà àwọn àfá súnnà yẹn. Kò sánẹ́bí Ọlọ́run tí ò láṣìṣe, àmọ́ wọn èyí ṣàṣìṣe ń bèèrè sálà.
wọ́n lè ṣe mistake, wọ́n lè kódà wọ́n lè dẹ́ṣẹ̀, wọ́n lè dákàbá ìrí ni ẹ̀ṣẹ̀ tó tóbi kan wá máa ká lánàbí Ọlọ́run mutí tàbí ká wá lánàbí Ọlọ́run ṣèṣìná, kò sí tó jọ bẹ́ẹ̀. Ká wá lánàbí Ọlọ́run kan pààyàn káàkiri, kò sí. Aṣáàríta náà Muhammad pé wastaghfiruhu innahu kana tawwaba, wastaghfiruhu innahu kana tawwaba, máa tọrọ àforíjì. Kò sánàbí Ọlọ́run tí ò láṣìṣe, kò ní ìdíkà mọ̀ mẹ́rin. Ànábì Ibrahim lásọ yẹn, walladhi atma'u an yaghfira li khati'ati yawma ad-din, ẹni tí mo nírètí òun ni ó forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí lọ́jọ́ ẹ̀san. Ẹni tó mẹ́jù nínú àwọn ànábì Ọlọ́run yẹn, Ibrahim alayhi salam, ẹni ó mẹ́jù. Ẹni tó pé jù nínú àwọn ànábì Ọlọ́run. Tọ́lọ́ ní innahu àbọ́ní wàyí sí kọ́lá rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. Ọlọ́run dẹ̀ ṣàlẹ́ṣà tó lọ ní wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina salihin. Láì mú yí bẹ́ẹ̀ wattakhadha Allahu Ibrahima khalila. Ọ̀rọ̀ yìí ti yanjú o. Ìtàn tí Mùdírù pa wà káyíwò yẹn ṣẹlẹ̀, wá kí àyẹn ṣẹlẹ̀ tó súnmọ́ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹni kí mufti Ìlọrin káwọn wá pàbítàn yẹn ti rí, ẹ̀sìn ní kí mùrọ́nù ẹlẹ́yà náà ó pàbítàn yẹn ti rí. Ẹ rí pé kò sẹ́ni tó lè rí tàn pánú wọn. Ìtàn kan rí pé àwọn àfáà kan sọ pé irú ìṣesí yẹn ò tọ́ sànẹ́bí Ọlọ́run, àmọ́ ó dà níyàn ó fẹ́ ṣe Ọlọ́run ní káwọn màláíkà tètè wá kọ́ ọ̀bọ̀ ẹ̀rí. Ó sì mọ̀ pé òun ni wọ́n ń wí, ó sì tètè padà kò ṣe mọ́. Olúwa Ọlọ́run dákun, mọ́ ṣe lé ìláwí mọ́, mọ́ sì ṣe lágbọmọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Kò ní ṣe lẹ́yọkan tó kù fún wa, kò sì ní ṣe lẹ́yọkan tó kù fẹ́yìn náà. Àmọ́ insha Allah ta'ala a nílé gbà pé lálẹ́ yìí, bọ̀ insha Allah a gbà pé lọ́la pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Torí pé ìta fẹ́ lò ti ń pé díẹ̀díẹ̀, gbogbo ẹ̀yin tọ́lọ́run bá sì kún lọ́wọ́, ẹ kún ètò yìí lọ́wọ́, ẹ kún ètò yìí lọ́wọ́. Zenith Bank account wa 2089741773. Bí èèyàn bá sì wo pé tọ̀ money point náà lòun lè fi sí fún wa 8055467654. Ọlọ́run bá ara yín náà lọ́wọ́, kò sí nípa àlẹ́yìn bàbá Mudir Markaz, ẹ̀mí gígùn àtàláfíà tó pé Ọlọ́run bá wa ṣe fún wa. Laqad ja'akum li ilafi bismillahir rahmanir rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وبعد دتان إسلام tí wọ́n jẹ́ bàbá fún ọlọ́mbà àmójútó wọn látòrí bàbá wa Adégbìtẹ́ nílùú Òṣogbo, bàbá àlùbáríkà ọlọ́ndàpọ̀ mọ́jọ́ fi nira lo ayé, mọ́jọ́ fi lo bàbá wa ṣẹlẹ́kùn àláfíà fún wa, bàbá wa Almaruf Gbọ́lágadé ọlọ́mbà wa mọ́dá wọn padà sẹ́yìn, bá wa ṣàánú wọn. Hakim Ibrahim Bádéjọ, Abdulhakim Bọ́ládéyọ, Labeika, The Christ, Muhammad Jami, The Christ ọlọ́ndàpọ̀ bá wa ṣíjú àánú wo, mọ́jọ́ kọ́ ọ̀tá ọ̀tẹ́, má sì jẹ́ kéte ọ̀tá, mọ́jọ́ òṣìṣẹ́ lára pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. Sa'idu Kakawa, Jamal Abubakar ọlọ́mọ wa ṣàánú wọn, Ajé Aládé Bákàrè ọlọ́mọ pa lẹ́yìn, bákan náà ni The King, Dibu Munas, bákan náà ni Budo Rasul, TK Taofiki Kọ́lápọ̀ bá mi ṣàánú wọn,
bákan náà Prince Abdulsalam, bákan náà aṣáájú Usman, bẹ́ẹ̀ náà ni Ajíbọ́lá ọmọ ìyá mi, ọlọ́mọdé ó bàjẹ́ fẹ́ni kankan kó sì mọ́ bàjẹ́ fún kó wa náà, olú ọmọ olówó yọ ọlọ́run níjó bàjẹ́. Bákan náà Fámi Mahmood Alim, ọlọ́mọ mi ṣíjú àánú òyìn. Bákan náà Fámi Mudashir Yusuf, ọlọ́mọ mi ṣíjú àánú òyìn, mọ́pàá àlẹ́ yìí. Gbogbo wa náà kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa kó sì mọ́ fẹ́ nìkan kan wálẹ̀ kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀. Àní láǹfààní àti máa ka orúkọ púpọ̀ ẹ́ di pé a ṣì láwọn nǹkan tá a bùkátà ń bí nígbà tó bá pé pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ náà Ọlọ́run ó tún jẹ́ kí gbogbo ẹ̀ tún yàtọ̀ dáadáa. Ọlọ́run bá wa ṣàánú oníkálukú, Ọlọ́run mọ́lé wa ó mọ̀nà wa, Abemo bá wa ṣàánú yín, Ogunlákejì Kamil Ọlọ́run níjó bàjẹ́, Munas Dibu Ọlọ́run bá mi ṣíjú àánú òyìn, Ọ̀kanlọ́mọ Al-Izza Worldwide Ọlọ́run dákun má jẹ́ parí máyé lára gbogbo wa náà, Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó má dà wá láàmú kó sì bá gbọ́rọ̀ kọ àṣẹsọ tó ní kálukú fẹ́ ọba mímọ́ ó sì mọ̀ ń tà ń béèrè. Ìyá wa Rizka Oyewumi Ọlọ́run bá mi ṣíjú àánú wọn, má dà wọ́n láàmú, kárí gbogbo àwọn ìyá wa pátápátá Ọlọ́run bá wa ṣàánú fún wọn lọ́lá la ilaha illallah. Bákan náà Fámi Hakeem ṣé Hakeem Ọlọ́run dákun bá mi ṣí, Abdulhakeem bá mi ṣàánú yín, Tijani Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, Tijani ṣé Adébísí ní bẹ́ẹ̀ Ọlọ́run ṣáàbà mi ṣe dáadáa fún yín, Ọlọ́run mọ̀ yín ó mọ̀ náà yóò mọ̀ ń tẹ́ ń fẹ́ ó sì mọ̀ ń tẹ́ ń béèrè, Ọlọ́run bá àjò tẹ̀yìn lọ́wọ́ á máa fi lé iṣẹ́ lọ. Gbogbo àwọn àfáà mi náà ni mo ṣàdúrà fún, wọ́n pọ̀ lójú òpó mẹ́, Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n. Bákan náà àfáà mi Gbódìyà Muhammad Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n. Bákan náà àfáà mi Abdulaziz ṣéṣégè ní bẹ́ẹ̀ yìí Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín torí pé ojú kìíní yóò dá púpọ̀. Bákan náà Yakub Babatunde Wahab Babatunde Ọlọ́run bá mi ṣàánú yín. Al-Wasiti Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o, mọ́jọ́ burú fún yín o, la ilaha illallah. Gbogbo wa náà mo ṣàdúrà fún Abdul Wahab Babatunde, Ọlọ́run níjó bàdẹ́. DJ Jamal Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Àtẹ̀ntà aláǹfààní àti dákọ̀, àtẹ̀ntà aláǹfààní àti dárúkọ, Ọlọ́run mọ̀ wá ó mọ̀ ń tà ń fẹ́ mọ̀ ń tà ń béèrè, kọ́lọ̀ kó jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́. بأكي اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر، لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ولا كاس ولو بقى بدواتينا ولو نداين قراسيو. بكنا عبد الغفار ولا دمجي ولو بمشانوي. Bákan náà Yunusa Báyọ̀mí ọlọ́mọ fi yín lẹ̀. Bákan náà àfáà mi bóyá Adam Zubair Ọlọ́run níjó bàjẹ́. Inshallah àwọn ẹrú Ọlọ́run tí wọ́n lè bá wa torí pé ṣíà ilé ṣíà kan tá a ti ń lò níbi kan ní gbogbo wa bí ìdí ẹ̀rẹ́ ìtẹ̀kódà bí ṣe jókòó ó ń ta míǹdì tí ń bá dìde ẹ̀ rí i pé ṣíà tó ti lọ ni. Ẹrú Ọlọ́run tó bá lè ṣéǹjì ẹ̀ fún wa Ọlọ́run dákun yóò bá wa ṣéǹjì gbogbo aburú ilé ayé tí yín náà yóò bá wa ṣéǹjì ẹ̀ sí dùnú àti dáadáa. Bákan náà àfáà mi Yusuf Olúṣọlá Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó máa ṣọlá nú ayé yín kó sì máa ṣọlá nú ayé tiwa. Bákan náà àbùkátà office table láyé yín náà ẹni Ọlọ́run bá kádàrá kó lè láǹfààní kó yọ̀ǹda ẹ̀ fún wa Ọlọ́run bá yọ̀ǹda orí fóun náà. Subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah rabbil alamin. Wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.